fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ arákùnrin tí wọ́n pa tó jẹ́ pé ọlọ́dẹ tí wọ́n kó bàbá yìí ní Saheed Awolese ọmọ bíbí ìlú Sàgámù fóònù alágbàyẹn lélẹ́yìí àpò ọ̀gbẹ́ni yìí tí ó porúkọ ẹ̀ ní mẹ́rin sí lọ́kàn mọ́ Faisa tó jẹ́ ọmọ bíbí ìlú Onigiri ọmọ bíbí ìlú Katsina inú àpò ẹ̀ ni àwọn agbófinró ti rí fóònù yìí máṣíìnì yẹn gangan òun ló ń gùn igi tó fi pa alàgbà yẹn òun náà ni eléyìí igi tí wọ́n gé nígbà tí wọ́n ń lọ tó fẹ́ lọ ṣe iṣẹ́ ibi yìí igi yẹn òun náà rèé. A kí yín pé ẹ kú bójú ọjọ́ ṣeré níbi yòówù tẹ́ bá ti láǹfààní láti máa wò wá. Àníjẹ̀bi tẹ́ ẹ bá wo fọ́nrán ìdáadáa rí pé nígbà kan rí a ti gbé e wá sórí ìkànnì Hajara Malifa TV. Ṣùgbọ́n nídìí kan gbòógì tí mo tún ṣe gbé ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí ikọ̀ olóbùrò of Africa tí wọ́n ṣe fún ọ̀dọ́kùnrin yìí wá nítorí pé fọ́nrán mi yóò padà tẹ̀lé tí ó bá fi dìbò yí ọ̀la níbi tí wọ́n ti lọ sílé ẹni tí wọ́n pa gangan nísàn-án yẹn ikọ̀ olóbùrò kí wàá fi yẹn gbé oríyìn fún ikọ̀ olóbùrò TV. Gbogbo ẹ̀ tẹ́ ẹ fọ́lò wa tẹ́ ẹ fọ́lò wọn náà àdúgbò pọ̀ lọ́wọ́ yín àjọṣepọ̀ wọn níbàjẹ́ tí ó bàjẹ́ òní wọ àárín wa. Gẹ́gẹ́ bí ikọ̀ olóbùrò ṣe ń sọ Haúsá sí ọ̀dọ́kùnrin yìí ó láǹfààní láti máa fún lésì kó tó di pé ikọ̀ olóbùrò ń tú ọ̀rọ̀ náà nítorí wípé wọ́n ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí èdè tiẹ̀ tó gbọ́ láti tú àti wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kan padà jẹyọ nínú ìfọ̀rọ̀wérọ̀ náà. Ìdí rèé tí mo ṣe dá fọ́nrán yìí padà sórí ìkànnì yìí pàápàá jùlọ tí ó bá fi di ìdá yìí ọ̀la tẹ́ ẹ̀ ń wo fọ́nrán eléyìí ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí ikọ̀ olóbùrò ṣe pẹ̀lú àwọn ẹbí bàbá Awolese ilé tó jẹ́ ọlọ́dẹ tí wọ́n pa ní Ṣàgámù tí ọ̀dọ́kùnrin ń sẹ́ nígbà náà wípé òun ò mọ nǹkan kan nípa ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ mọ́ ní ìkànnì Hajara Malifa TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button ẹ comment ẹ share àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí ẹ ṣé o ẹ kú ìgbà gbogbo. Eléyìí níbi tí a ti rí alàgbà kan tí orúkọ ẹ̀ ń jẹ́ mẹ́sìlọ́nkà Faisa ọmọ bíbí ìlú Kedange Onigiri ni ọmọ bíbí ìlú Katsina tí ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọra wọn di kọ̀rọ̀jọ́gbọ́n sí agbègbè Ògèrè mọ́ Ìpẹ́rù títí tó fi dé interchange dé ọ̀nà Èkó dé gbogbo ẹ̀. Èyí tí wọ́n yàn láàyò ni pé iṣẹ́ ìdigunjalè òun náà ni wọ́n ń ṣe. Tọ́ ẹ gbọ́ bí alàgbà yìí bó ti mọ ṣàlàyé bí wọ́n ti ṣekú pa bàbá kan tórúkọ wọn jẹ́ Saheed Awolese ọmọ bíbí ìlú Ṣàgámù gẹ́gẹ́ bí ìwádìí tí àwọn agbófinró ṣe èyí tá a sì gbọ́ tí agán ní tá a ṣe é dà wọ́n ní alàgbà Saheed Awolese ọmọ 47 years pé ọmọ bíbí ìlú Ṣàgámù ni wọ́n ṣùgbọ́n iṣẹ́ ọdẹ ni wọ́n yàn láàyò tí wọ́n ń ṣe. Láti ìlú Ṣàgámù ni bàbá yìí ṣe ọdẹ wá sí àdúgbò kan tí wọ́n ń pè ní interchange mọ́ ọ̀nà NNPC mọ́ gbogbo ẹ̀ ṣá ni àwọn ará bíi ni wọ́n pàdé wọn lọ́nà. Èyí tó wọ́n ń ṣe ni pé ní agbègbè NNPC mọ́ interchange mọ́ gbogbo ẹ̀ wọ́n lọ kó àwọn nǹkan olóró àwọn nǹkan ìjà àwọn àbí àdá bí igi bí ọ̀bẹ bí nǹkan kan tó jẹ́ pé ó lè ṣekú pààyàn ní kíákíá wọ́n wá gọ sínú oko tí wọ́n fi máa wo àwọn tí ọwọ́ ó bà tí wọ́n kó sí wọn lọ́wọ́ tí wọ́n gbẹ̀mí lẹ́nu wọn. Wọ́n máa ń gba ọ̀kadà wọ́n ń gba fóònù bẹ́ẹ̀ náà ni wọ́n tún máa ń gba owó lọ́wọ́ àwọn tí ó bá kó sí wọn lọ́wọ́. Kí Ẹlẹ́dùmarè kó dákun kó dábọ̀ kó má jẹ́ kí a kó sí ọwọ́ àwọn aṣekúpani yìí kí ààbò Ọlọ́run kó dájú lórí wa. Ọdún ń lọ sópin ọdún súnmọ́ wa àwa náà ń súnmọ́ ọdún kí Ẹlẹ́dùmarè kó má jẹ́ kí ẹ̀mí wa kó ságun nínú ọdún yìí kí àwa pàápàá ká wà ní ojúfò ká wà lójúfò ká mọ ṣọ́ra gbogbo ìrìn ẹsẹ̀ wa bí tá a bá rìn sí àwọn nǹkan tí a bá ṣe ká máa mọ̀ wọ́n ara wa ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ààbò Ọlọ́run yóò dájú lórí gbogbo wa. Ẹ gbọ́ tí alàgbà yìí tí ó bá wa sọ gbẹ̀yìn ọmọ Nàìjíríà ẹ súnmọ́ bí o ó pé ọmọ Katsina lòun
ṣùgbọ́n ṣé tí gbogbo eléyìí bá ń ṣẹlẹ̀ tí ọmọ láti Katsina tó bá láǹfààní àti máa wá sí bí ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkó, Ìbàdàn, Ọ̀yọ́, Ìlọrin, gbogbo ẹ̀ tí wọ́n lọ ń dáràn, tí wọ́n ń ṣe àwọn tó ń hu àwọn ìwà kò tọ́ báyìí, ṣé gbogbo àwa tí ọmọ ìpínlẹ̀ Ògùn àbí ọmọ bíbí ilẹ̀ kóòtù òjíire ṣé aláǹfààní irú ẹ̀ láti ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn? ṣùgbọ́n torí pé inú re, ojú re, àánú àti gbogbo ìtọ́lọ̀ ti fi wa lójú la fi máa ń accommodate ara wa, pàápàá torí pé a jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí kan náà. Àtọ́ ẹ gbọ́ bí alàgbà yìí bó ṣe pa arákùnrin ọlọ́dẹ tí ó kọ wọ́n jẹ́ Saheed Awolesi, ó kọ tí gbogbo èèyàn mọ̀ ní Ṣàgámù ní tó popular dáadáa. Bóò ló ṣe pa wọ́n, bóò ló àṣírí ṣe tú? How are you? Adebansa. What is your name? Faisal. Faisal kini? Audu. Faisal Audu. Now which state you come from? Katsina State. Katsina State. Now which work you dey do? Drama. Drama? Like how? Dance. Okay, you dey dance for Hausa culture. Yes. How you come Ogun State? Ogun State. How you come Ogun State? How you take come? Who carry you come Ogun State? My brother. Your brother? What is his name? Mubarak. Now which work you dey do? The same thing work. You dey used to dey do drama, the dance abi for Katsina. Yes. Okay. Now wetin in dey do for Ogun State? Kemi or Abi? That your brother. Now who first come between you and that your brother? Now he first come abi? Na him first come. Now he first come. Yes. Ogere abi? Yes. So he come bring you. Now which time you come Ogun State for Ogere? Like. Which time you come for Ogun State? Like 2 years abi. 2022. Yes. 2022. Now you come Ogun State. Okay. Now which side do you stay for Ogere? Toll gate. Now okay, toll gate abi? Gidan Okay, Gidan what? drama. Gidan drama. Yes. For Ogere. Yes. Now there you come abi? Okay. Now that your brother wey carry you come, na drama into the do abi? Yes. Na wetin come happen? Now how old are you now? How old are you? Maya. Like 22 abi. 22. 20 yes. 22. Yes. Now you be. Now which be name for your Angua for your place? Katsina abi. Which Angua for Katsina? Kafur local government. Yes. Now you be abi. Okay. Now wetin come happen? Da turanci zan yi. Guy, you talk in English now. Speak broken. Ni matsala yanzu ban iya yi ma bayani ne da turanci. Okay. Alàgbà yìí ní òun ò gbọ́ òyìnbó, òun ò sì gbọ́ Yorùbá. Ọdún 2022 ni wọ́n mú òun wá láti ìlú àwọn Katsina wá sí ìpínlẹ̀ Ògùn bí tí wọ́n fi Ògèrè ṣe ibùgbé. Ó sì dákọ̀, ó ní ẹ̀gbọ́n òun kan ló mú òun wá. Ẹ̀gbọ́n òun náà máa ṣe bí ijó jíjó, bí oníjó ní èdè ti Haúsá. Òun náà ń pè ní Gidan Rawa yẹn náà ń pè ní ijó jíjó ní Haúsá. Tọ̀ ẹ̀gbọ́n òun yẹn ló kọ́kọ́ dé sí Ògèrè, òun ló padà wá lọ mú òun náà wá tí àwọn fi wà ń bí. Kayi Haúsá mèèrè abúndé faru mèèrè káwùkà Gidan police. Mun taho ranar da aka kama mu. Ó ní ìjọ́ tí wọ́n mú àwọn. Abokaina sun zo sun samu a gidan rawa ina zaune. Sun zo da kan mashin. Abokananka su waye da waye? Da Mustapha da Shago. Mustapha da Shago. Su ma suna rawa ko? Abokaina ne da suna su sana'ar gurasa ne haka. Abinda dai na san suna yi kenan. Suka zo suka samu suka ce za su je ma 12 wajen abokansu. Zan iya zuwa mu ce tare na ce to ba Allah. Ce misalin karfe 5 na yamma ne zuwa 6 haka muka tafi na raka su. Wajen dawowa mashin ɗin da muka hau sai wani polis ya gan shi. Ina za ku je? Matuwa.
ok mẹ́ẹ̀ ni ìtàlàgbà yìí ń gbìyànjú láti sọ ni pé ó ní òun àti àwọn ọ̀rẹ́ òun méjì kan làwọn lọ sí Èkó láti Ògèrè mile 12 àwọn gbé ọ̀kadà lọ sí mile 12 yẹn gbàtà àwọn ń bọ̀ ni ọlọ́pàá wá mú àwọn ṣùgbọ́n ní pàtàkì ní òtítọ́ ọ̀rọ̀ ni wípé alàgbà kan ni wọ́n lọ accost ni wọ́n lọ pàdé lọ́nà tí wọ́n pa tí wọ́n gba ọ̀kadà ẹ̀ tí wọ́n fẹ́ lọ tà sí Èkó ṣùgbọ́n bó ṣe ń ṣàlàyé yìí ẹ jẹ́ kí n máa bèèrè lọ́wọ́ ẹ̀ tó bá ti ń sọ màá máa tú sí Yorùbá ya kuka yi kuka kashe wannan mutumin ya kuka yi kuka karba baburu da me kuka karba hannunsa sun je sun saman da mashin din kun same shi da mashin sun saman da mashin din su biyu suka zo suka saman ina zaune a gidan rawa na gan suka zo suka saman da mashin din ba wai kun je tare ne a kun je kun karba mashin da hannun mutumin da kun kashe shi a ni ba tare da ni suka je ba su biyu da Shago da Mustapha suka zo min da mashin Shago da Mustapha da suka kashe mutumin suka zo da mashin ba kuna tare ba da kuka je ba a ba tare muka je muka yi kisan ba ni lokacin da suka zo suka saman da mashin din ban san me ke faruwa ba lokacin da aka kama mu mun tsaya shan mai mashin din ya kare sai na an shi kun je mai 12 kuna dawowa kenan mun je mai 12 muna kun je mai 12 da me kuka je kuka yi mai 12 wajen abokan su kawai suka je suka gaggaisa kun je za ku sayar da mashin din ba ni ban sani ba ko siyarwa za su yi ko ba siyarwa za su yi ba to mun dawo saboda karfe nawa misalin karfe 12 na dare irin ɗaya ta kusa me ya kai ku a mai 12 me ne ya kai ku me kun je yi a mai 12 sun ce mun wajen abokan su za su je a zai yi mai kawai su haka dai suka ce ban san me zai kai su me kai su ba na bi su muka tai wajen dawowa da man mashin din ya kare gab da wani gidan mai sai na suka ce man mashin din ya kare yana an shi a waje na ne mashin ne mai ne ta kai wajen moyi mowe to sai na shi waya hannun Shago da na an shi waya hannun Shago ina haska tankin sai muka shiga gidan man wayar tana hannuna already sai muka je aka ce ya ce ba kashi zai cire kashi da ATM ko da wayar shi ta hannun shi ba ya ce zai cire kashi to lokacin wani dan sanda ashe ya gane mashin din da shi yake hannu ya san da ana neman mashin din ya dai gane shi mashin din sai ya zo ya same mu ya ce daga ina muka ce gashi ga daga inda muke ya ce wannan mashin din waye Mustapha ya ce nashi ne sai Mustapha ya ce a bada mai amma lalle dai kai kasan dai mashin da an karba hannun wani ne an giya maka cewa an kasan dai an sace mashin din ne an kashe mutum a'a ni ba sa an yi kisa ba sun dai jana kawai ne ni dai ban san akan komai ba lokacin da Mustapha ya ce a bada mai zai ma wannan mai bada mai transform kudi ta ce ba kashananta ta ce je can ga gurin da ake cira cash ya cira lokacin da ya zagaya wata da yake an gitta wani tankin mai ta gidan man ya gitta bayan ta zai je ya ciri 1,000 zuwa a ƙara mai ban ƙara ganin Mustapha ba ni dai ina nan tsaye a jikin mashin daga baya zuwa can Shago ma ya ƙara bin shi daga baya shi ma Shago ban ƙara ganin shi ba shiru ni dai ina nan tsaye jikin mashin sai ga police sun zo shi dama ɗan sandan already yana nan kusa da ni ɗan sandan ya ji shiru ya buga mashin ya hau ya zagaya ya duba kan ya je sun gudu ni kuma ina tsaye a jikin mashin sun bana da wayar da suka yi amfani da komai da komai duk suna hannuna su kuma sun riga sun gudu kaji dalilin da ya sa aka wannan to me police suka gama cewa ya faru ai kun je tare da inda aka kashe mutum a ba daukan aje ta ba daukan aje can ba ba daukan aje ba can ba to àmọ́ ká Sunday ó ní òun ò sí náà tó pa ẹni yẹn pé òun tẹ̀mọ̀ kọ̀ọ̀kan gbé lọ sí Èkó ni ó dẹ̀ gbé padà wá. Tell him that he's telling lie. They both left. The Okada man that carried them. I've seen the Okada. Yes.
from Ogere to that place. They are there together. Okay. When they kill the man. When they kill the man. Where they hang. Ai shi yasa ce ma duk sun bar kayan a hannuna. Ai na gaya ma. Ya ce wai kun je tare ne an kashe mutum tare kun karba kun kwashe mashin ne tare ne. Kuma kai kana bisa ga kariya ne. Wallahi ba kariya nake ma. Which? Okay. Olo mo boy pama ni yẹn pé kíní kan. How late you were? Da aka yi phone kana da waya ne. Lokacin da na ce ma na an shi wayan ina haska tankin mashin din. To ń gbà lọ́wọ́ tó ẹyẹ mọ́ Nàìjíríà tẹ láǹfààní àti máa gbọ́ wà wá káàkiri àgbáńlá ayé fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ arákùnrin tí wọ́n pa tó jẹ́ pé ọlọ́dẹ tí wọ́n kọ bàbá yìí ní Saheed Awolese ọmọ bíbí ìlú Sàgámù fóònù alágbàyẹn lélẹ́yìí àpò ọ̀gbẹ́ni yìí tí ó porúkọ ẹ̀ ní mẹ́rin sí lọ́kàá mọ́ Faisa tó jẹ́ ọmọ bíbí ìlú Onigiri ọmọ bíbí ìlú Katsina inú àpò ẹ̀ ni àwọn agbófinró ti rí fóònù yìí máṣíìnì yẹn gangan òun ló ń gùn igi tó fi pa alàgbà yẹn òun náà ni eléyìí igi tí wọ́n gé nígbà tí wọ́n ń lọ tó fẹ́ lọ ṣe iṣẹ́ ibi yìí igi yẹn òun náà rèé tí wọ́n gé láti fi tí wọ́n là mọ́ àbáyé lórí tí wọ́n fi pa èyí tá à ń sọ kókó ọ̀rọ̀ tá à ń sọ ni pé kí ọ̀rọ̀ yìí bá lè yé yín dáadáa ara àwọn nǹkan ìjà olóró tí wọ́n mú dání rèé tí wọ́n fi pa alàgbà tí à ń sọ pa rẹ̀ ṣùgbọ́n alàgbà yìí ẹni tó ń sọ ọ̀rẹ́ ò fẹ́ yé èèyàn ní Haúsá ṣùgbọ́n tó ń sọ ni pé oníjó lòun ọmọ bíi Katsina lòun ẹnìkan ló gbé òun wá sí ìlú Ògèrè so àwọn sì ní ìjọ kan tó pè ń pé kí àwọn lọ sí mile 12 tó jẹ́ wípé kókó ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni pé wọ́n jọ kúrò ní Ògèrè wọ́n gé igi wọ́n mú àdá àti àwọn nǹkan ìjà olóró èmi wọ́n kó o dání láti lọ fi ṣe ibi ní àdúgbò kan níbi interchange ti ìpínlẹ̀ Ògùn bí òun náà ni wọ́n lúgọ sí tí bàbá yìí tó sì ń bọ̀ pẹ̀lú ọ̀kadà Bajaj bí ọ̀kadà tuntun bàbá yìí ń dẹ̀gbẹ́ lọ ni lórí ọ̀kadà ó ń lọ síbi tó ti lọ dẹ ìgbẹ́ ṣe mọ̀ pé bọ́n bá fẹ́ àwọn ọlọ́dẹ wọ́n máa ti ìlú kan lọ sí ìlú èmi gbogbo àwọn nǹkan bí fìtílà bí àwọn ìbọn ìléwọ́ kékeré àtàwọn nǹkan tí ọba ìfẹ́ lù fi dẹ ìgbẹ́ ó wà lọ́wọ́ ẹ̀ ní ẹ̀ẹ̀kan náà ni àwọn arábì ni wọ́n já náà ni wọ́n bọ́ síta àwọn mẹ́ta òun náà ni wọ́n bàbá yìí wọ́n kó ní papámọ́ra wọ́n sì bẹ̀ sí ńlá igi mọ́ lórí títí tí ẹ̀mí àbàbá yìí tí ẹ̀mí ẹ̀ fi bọ́ sí wọn lọ́wọ́ nígbà tán pa bàbá yìí tán wọ́n gbé sínú oko wọ́n gba ọ̀kadà lọ́wọ́ ẹ̀ wọ́n gba fóònù tá a fi hàn yín lẹ́ẹ̀kan wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ wọ́n gba gbogbo owó tó wà lápò ẹ̀ àti gbogbo àwọn nǹkan tí wọ́n bá ní ara ẹ̀ ọ̀kadà yìí lẹ́yìn ọ̀sọ́kà náà ni wọ́n gun ọ̀kadà yìí tí wọ́n lọ sí ìlú Èkó ní mile 12 bóyá èròǹgbà láti lọ ta ọ̀kadà yìí ni àbí èròǹgbà láti lọ gbé ọ̀kadà yìí sínú ọkọ̀ àjàgbé tírélà láti bá wọn gbé lọ sí ìlú wọn tó jẹ́ pé èyí tí wọ́n bá lọ́hùn-ún ẹ̀kọ́ òṣojú mímu wọ́n láti tún gbé ọ̀kadà yìí padà wá sí Ògèrè nígbà tí wọ́n ń bọ̀ ní ọ̀nà tí wọ́n dé Ògèrè náà dé Mòwe Ìbàfò tí wọ́n dé Ìbàfò ni a gbọ́ wípé epo tán nínú ọ̀kadà gẹ́gbó náà ti sọ lẹ́ẹ̀kan pé epo tán ni o ibi táwọn ṣe ń wò ó pé epo tán bí aago méjìlá aago kan ó kọjá báwọn ṣe ń wò àwọn ọlọ́pàá tí wọ́n wà ní Ìbàfò ni wọ́n fura sí wọn pé jọ ń pé signal tí wọ́n sẹ́ǹdì pé ọ̀kadà kan sọnù ẹnìkan tó lè gbàrà yìí pé ẹni yẹn ti jẹ́ Ọlọ́run nípè òun ni àwọn ọlọ́pàá fi dá wọn dúró tí wọ́n sì ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn pé mbólẹ̀ tí ń bọ̀ mbólẹ̀ ti rí ọ̀kadà ní kété tí àwọn ọ̀gbẹ́ni yìí àti àwọn tó kù ẹ̀ tí wọ́n gán ní àwọn ọlọ́pàá tí wọ́n ń dá wọn dúró òun náà ni wọ́n fi ẹsẹ̀ fẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì kí ló kọ mẹ́sàn-án àbòkínkà mẹ́sùbírí náà. Mustapha lè ṣàgó. Ó ní ìkan Mustapha ìkan ṣàgó súbímọ́ dan Katsina ne su. Ɗaya dan abin nan ne wajen Gusau din nan. Mustapha ne Gusau. Ṣàgó kọ́ Ṣàgó ba. Ṣàgó shi kuma dan Fulani ne shi.
Ṣàgó yẹn ó dé ọmọ Fúlàní ní Ṣàgó ìkejì yẹn Mustapha ti Ṣàgó bí àwọn ti rí ọlọ́pàá pé ọlọ́pàá súnmọ́ wọn ni wọ́n ti fi ẹsẹ̀ fẹ́ tó jẹ́ pé òun ni ọwọ́ bà ṣùgbọ́n fóònù bàbá tí wọ́n pa ní interchange àpò ọ̀gbẹ́ni yìí ni wọ́n ti rí fóònù yẹn àti àwọn nǹkan míì tí wọ́n gbà lọ bàbá yìí nípa iṣẹ́ ìwádìí àwọn agbófinró tí wọ́n tan fóònù kékeré tí ó wà lọ́wọ́ ẹ̀ pé ta ló ní fóònù ó ní àwọn ọ̀rẹ́ òun ló fóun bọ́ ìtàn fóònù yìí ló jẹ́ pé ìyàwó olóògbé yìí ló pè wọlé lórí fóònù ọlọ́pàá ló gbé fóònù tí wọ́n bá ẹni tó ń pè sórí fóònù kékeré òun tó ń bá ń sọ̀rọ̀ ó ní arábìnrin tó jẹ́ ìyàwó olóògbé ń ṣàlàyé fún àwọn agbófinró pé àwọn tí ẹni tí fóònù yìí wà lọ́wọ́ ẹ̀ pé tọ̀ fóònù ọkọ òun lélẹ́yìí o ṣùgbọ́n ọ̀gbẹ́ni haúsá tó wà lọ́wọ́ ẹ̀ yìí òun ò mọ̀ rí o àwọn sì ti ń wá ẹni tó ní fóònù bàbá yìí àwọn ti ń wá wọn láti ibi àná ibi tí àṣírí ti tú nìyẹn àṣírí tú ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ ìwádìí ṣùgbọ́n nígbà tí ó máa alàgbà yìí máa sọ̀rọ̀ ṣá jọ pé ó padà mú wọn lọ síbi tí òkú bàbá yìí wà tí wọ́n ti rí pé ibi tó pa bàbá yìí sí tí wọ́n ti gba fóònù lọ́wọ́ ẹ̀ tí wọ́n àti Samsung kan wọ́n gbà lọ́wọ́ olóògbé yẹn àti fóònù kékeré àti ọ̀kadà Bajaj tuntun tí wọ́n gbà ṣùgbọ́n àwọn tó kù wọ́n ti fi ẹsẹ̀ fẹ́ ẹni tí ọwọ́ tẹ̀ òun náà rèé òun ló wò páípáí ní àgọ́ ọlọ́pàá yìí to kace abokanenka ba tare ku kashe mutumin ba ya aka yi kuma an baka waya nisa ai na gaya ma dalilin da ya sa wai ta zo na lokacin da man mashin ɗin ku taba zuwa tare da abokanenka kun je kun yi sadaka ko je kun karba kayan mutane ni ban taɓa gun su ba gaskiya ban taɓa amma dai ka san dai aikin nan suna yi to ba zan ce ban sani ba amma ni dai ban taɓa zuwa tare da su ba amma dai ka san dai suna irin harkar nan guarantees na san suna yi ka san suna yi kuma kun taba zuwa kun je kun kama kun kidnapping mutane amma dai ka san dai suna sata suna kwashe kayan mutane to yanzu su sauran naka ne yanzu ina suka yi yanzu ba ka san da suke ba to su yanzu mashin na da kuka ke a my 12 mashin na kuka ke shi wannan mashin din da suka zo da shi mashin da shiga da shi dai muka dawo ya kuka yi kuka je interchange inda ku aka kashe mutum da me yake ku gurin inda aka kashe mutum ni ban je interchange ba ban je interchange ba ina ka samu wannan interchange an samu wannan interchange a ina ne ban san inda na je ga an do da ice amma ni ban san inda aka samu shi ba ó ní igi kan ó lè wọ́n tó ti rí igi yẹn pé wọ́n kàn mú wá ni. àwọn ló fi àdá yẹn di àdá kan. ó ná àdá nfa àdá nàkùnrin kun ina da ka samu àdá. ta shago ce ita àdá. to ina ka same ta shi àdá. a jikina aka same ta. a jikinka na icen fa. a icen ba a jikina yake ba tare da shi nike ba. tọ́ alàgbà ẹ jọ pé kò fẹ́ẹ̀ jẹ́wọ́ tán kó sọ òótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn nígbàgbọ́ pé tí wọ́n bá ba àwọn tó kù Ṣàgó àti ìkejì ẹ̀ tó bá bà wọ́n ó fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ ṣùgbọ́n tó sọ ni pé àdá tí wọ́n rí gbà yìí ó ní ara òun lòun fi àdá yìí sí ọwọ́ òun náà ti gba àdá yẹn òun ló mú sí ara fóònù alàgbà tí wọ́n pa yìí ó ní ọwọ́ òun ló wà ọwọ́ náà ti bá ó sì ní lóòótọ́ lódodo òun mọ̀ wípé àwọn ọ̀rẹ́ òun tí àwọn jọ lọ sí Èkó òun mọ̀ pé iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn pé wọ́n máa já ọ̀kadà gbà wọ́n máa já owó gbà lára èèyàn kódà ẹni tí ò bá tètè ya jọ̀wọ́ dúkìá ẹ̀ sílẹ̀ òun mọ̀ pé wọ́n máa ṣe wọ́n ní ṣùtá wọ́n máa ṣe wọ́n jàǹbá àwa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé nígbà tó sọ pé ó mọ̀ wípé iṣẹ́ táwọn ará bíi ń ṣe rèé ó wá ń yọra ẹ̀ sìn pé ìwọ ò sí láàrin wọn kó o bá wọn pa olóògbé tó kú olóhùn ò bá wọn pa ṣùgbọ́n agbọ́nsẹ́ òyìnsẹ́ ojú olóko rèé gbàdégbàdé wọn á bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣóun náà ń pẹ̀lú báwọn ṣe iṣẹ́ ìjínigbé ìdígunjalè olóhùn òun ò bá wọn ṣe o pé ṣùgbọ́n òun mọ̀ pé wọ́n ń ṣe
now me kake so yanzu gwamnati su yi maka? Ni yan taimakon da nake so kawai a sassauta min hukuncin da aka ga za a iya yanke min, a sassauta min a rangwanta min. Mai iya taimako na cikin wannan hali ya gani ya taimaka min, saboda ni yanzu ban da abin cewa ta wannan al'amari da ya faru, saboda komai yanzu an riga an gan shi a jikina, ban da ta cewa. Taimako kaɗai nake nema ga ubangiji yanzu. Amma wasu kai ma ba ka yi gaske ba, kana kariya kashe ba tare ka ji ka kashe mutumin ba. To ai oga ba magana ƙarya. Amma yanzu wai bayan da ka kashe mutumin ba da kai shi aka zo ka doke ka ba kuna tare ba? A'a, sai bayan sun anshi mashin din suka zo suka same ni a ina a gidan drama ina zuwa suka ce za su je Matuwa. wani time kenan? A time din da muka ta yi Matuwa, wani lokaci? karfe bakwai ne na ko misalin karfe 7 ne na dare suka zo da mashin din kuka wuce kuma kai baka tambaye su ba cewa sun samu mashin da ina ne? To ni anytime ina ganin su da suna hawa mashin mashin kala to kaga ko ai bazan tambaye su in ce wannan mashin din wa. Ni yanzu kawai taimakon da nake nema kawai yana ga hannun ubangiji ne. Wanda ya ga zai iya taimako na a wannan hali ya taimakan, saboda ban da wani. Kashe ke dan Katsina ne? Ni dan Katsina. Mutane sun saka Katsina? To ni tunda ba popular bane ba, haga ba lalle a san ba. Ni dama manemi ne, ina hitowa nan ina nema. Amma ka ce wai ke kana rawa ba san ya kamata da tunda kana rawa ka tuna mutane sun ka. Ai sani kaman kaga gidan sani ba lalle kowa ya san na aka tsina ba, ko ba haka ba. Ina dai hitowa ne nan ina dan yin rawata, ina neman na abinci na kadai nake yi, ba wai ina rawa bane da kowa wai ya san irin haka kaman irin masu mawaka haka. Amma tun in ka ce su ke baka san suna abokaninka suna wannan harka ba, me yasa ka bi su tun da ka riga ka san suna wannan harka? Ito sun riga sun ce min wajen abokansu da su, kuma na san suna da su can a Matuwa. Suna da ba? Na san suna da abokan garanti. Amma police sun ce wai kun ji za ku sayar da mashin din kuma ba ku samu damar sayarwa ba. Ito duk dai wanda zai gaya ma haka ba lalle bane, tunda ba a gaban shi aka yi ba misali, ko ba haka ba. Su abinda kowa abinda zai fitar da shi me ne da mai kuka yi a Lagos da ku da ku jiyo? Kun yi me na Lagos da ku jiyo? Kawai sun je lokacin ma ba ma su ga waɗanda suka je nema ba, lokacin ruwa ake yi. Muka gama fakewa suka gama kiransa a waya ne, suka ce gashi ruwa ake, ba za su sami towa ba. Muka samu wani rumman mai shayi na an shi 1000 hannun shago na shayi, muka ji abinda muka yi kenan. Tó ọ̀rọ̀ rẹ̀ o lẹ́nu arákùnrin yìí tí ọ̀kan lára àwọn adigunjalè tí ọwọ́ bà tí wọ́n pa èèyàn sí agbègbè interchange ọmọ Ṣàgámù lẹ́yìn tí wọ́n pa, tí bàbá yìí ṣiṣẹ́ ọlọ́dẹ tí wọ́n mú lórí ọ̀kadà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó igi pọ́npọ́ tí wọ́n ń kòbó tí wọ́n lù ú títí tẹ̀mí fi bọ́ ní ara ẹ̀, tí wọ́n gba ọ̀kadà iná fẹ́ lọ́tà ní Èkó tí wọ́n ò rí tà. Ìgbà tó ń bọ̀ tí wọ́n dé Ìbàfò ní ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ wọ́n, ṣùgbọ́n àwọn méjì tó kù tí wọ́n jọ ṣe iṣẹ́ láabi wọ́n ti sá lọ. Ṣùgbọ́n a nígbàgbọ́ pé bí ajá bá pé 20 ọdún láyé ẹran ògún náà sì ni. You can only hide, you cannot run forever. Ẹ jẹ́ ká wà lójú fò, ẹ jẹ́ ká máa ṣọ́ra wa. Ọdún súnmọ́ wa, à ń súnmọ́ ọdún. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹ̀mí wa ò ní ságun o nínú ọdún yìí. Ayé ò ní dá ẹ̀mí wa ní ègbodò. Lágbára lọ́wọ́ Ọlọ́run, olóògbé tó sì fàyè lẹ̀ náà kí Elédùmarè kó dákun kó dábọ̀ kó bá wa foríjì, kó bá fi ọ̀run kẹ́. Iṣẹ́ ìwádìí sì ń tẹ̀síwájú. Agbọ́ládé Olúwaṣeun Olóbùrò of Africa. Me kake so? Yanzu? Game da me? Mutane ka sun sani abu na gida cewa kana nan? Da yake na daɗe da rabuwa da wayata gaskiya, ban da kuma da lambar da zan tuntuɓi
wanda ke gida. Mutane ka Katsina ba su san ba cewa kana nan? Ba wanda ya san ina nan saboda lokacin wayata ta daɗe ma da faduwa, kuma welcome back ɗin da ne ba wanda ya kira ni da wata bakon lamba bare. Ina babanka? Ba duk suna kaɗin dukansu. Mamanka ba? Duk suna kaɗin. Me ne suna babanka? Sunan shi Audu. Audu me? Audu me? Ibrahim. Audu Ibrahim, aiki me yake yi? Ma'aikaci ne shi ma, amma tsohon ritaya ne. Polis ne shi. Polis ne? Audu Ibrahim. To, mamanka ba? Mama ta ita ba ma'aikacin gwamnati ba ce. Tana sama a gida ne? Audu Ibrahim ló pe bàbá ẹ̀ ní Katsina, ó sì ní òun ò tí ì rí kankan nínú wọn. Tó